àfẹ́kẹ́ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọ́n á béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fi fún wọn ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa. ẹ má bá wọn jà o eléyìí ni ariwo tí ọ̀kan lára àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ tí àwọn ajínigbé jí gbé. Èyí ni ariwo tó mú bẹnu ọ̀kan lára àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ tí àwọn ajínigbé jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ilé ẹ̀kọ́ Òṣìẹ̀lẹ̀. Níbẹ̀ ni ó ti bọ́ sí orí ayélujára láìpẹ́ yìí tó sì bẹ̀rẹ̀ sí ní pariwo ní èdè Yorùbá wípé ẹ má bá wọn jà, please don't engage them in battle. Ẹ má ṣe kọjú oró dà wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀ ní ìtùbínùbí nítorí wípé wọ́n tún ti mú ẹlòmíì jáde tí wọ́n ní àwọn yóò ṣekú pa. Ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ nígbà tí àwọn ajínigbé tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ méje tí wọ́n kó wọn wọnú igbó lọ ní ilé ẹ̀kọ́ kan tó wà ní Ahoro, Òṣìẹ̀lẹ̀ àti Yawọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire. Ó ti pé ọjọ́ 14 gbáko báyìí tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n ti wà nínú ìgbèkùn àwọn ajínigbé. Ọ̀rọ̀ náà ló sì ti di ọ̀rọ̀ tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà bí igbá ọtí àti àwọn tó wà ní òkè òkun. Ọ̀rọ̀ náà fi ọwọ́ bani lẹ́mìí débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ni wọ́n ti ń lọ tí wọ́n ti ń bọ̀. Ìròyìn yìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ni wọ́n ti mọ ibi tí àwọn ajínigbé wọ̀nyí tí wọ́n fara ṣinko sí, ṣùgbọ́n nítorí ìbẹ̀rù kí wọ́n má bàa pa gbogbo àwọn ọmọ kéékèèké àti àwọn olùkọ́ wọn ni wọ́n fi fẹ́ fọwọ́ agbára mú wọn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí arábìnrin ọ̀kan lára àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ tó jáde sí orí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ lóhùn Yorùbá wípé ẹ má ṣe bá wọn jà, ẹ bá wọn sọ̀rọ̀ ní ìtùbínùbí nítorí ẹ̀mí wa. Tẹ́ ẹ bá gbàgbé, ọ̀kan lára àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ tí wọ́n jí kó lọ, èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Michael Oyedokun ni wọ́n pa bí ẹni pẹran bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Nínú àtẹ̀jáde yìí ni obìnrin tó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ yìí, òun náà ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lédè Yorùbá wípé kí wọ́n má jẹ́ kí wọ́n pa gbogbo àwọn tán, kí wọ́n rọra ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n ṣe ń kọjú oró dà wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n fi ìyà jẹ àwọn sí lójoojúmọ́. Ó tiẹ̀ wá tún tó títí àwọn ọmọ kéékèèké, ọmọ ọdún 2, ọmọ ọdún 3 tó wà láàrin àwọn. Arábìnrin náà ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí bàbá lo gbogbo ọgbọ́n àti ìmọ̀ ikùn pẹ̀lú ìpawọ́papọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé láti sọ̀rọ̀ náà ní tùbíǹtùbí torí wípé bí wọ́n bá kọjú páńkó dà wọ́n ó ṣeé ṣe kí wọ́n fi gbogbo ẹ̀mí àwọn ṣòfò. Ọ̀rọ̀ yìí gan ló ń jà ràyìn láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí wípé lẹ́yìn ìgbà tí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tí wọ́n ti mọ bùbá wọn, só tún yẹ kí wọ́n mú ìjọba ní tipátipá kí ìjọba bá wọn dúnàádúrà. Ìgbọ́ kílẹ̀ rí sí ọ̀rọ̀ náà. àfẹ́kẹ́ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọ́n á béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fi fún wọn ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́. We are pleading unto our governor, Engineer Seyi Abiodun Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. President Tinubu, please negotiate with these puppies. These people, please help us. Whatever they want, please give to them. Please help us save our life. Today again is Children's Day. About 14 days now, we are here in the bush. Please help us. Help us. We are calling on to the Obas. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba, ẹ dákun ẹ bá wa dá sí i. Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ bá wa báwọn ìjọba wa sọ̀rọ̀. Ẹ dákun gbogbo tí wọ́n bá fẹ́, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn kí wọ́n má bàa pa wá dànù. Ẹ dákun ẹ ṣàánú wa, gbogbo tí wọ́n bá béèrè, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn. Ẹ bá wa ṣe fún wọn. Kẹ́mi wá bọ́ ṣòfò. Àánú la béèrè fún. Please be merciful to us.
ẹ ṣàánú fún wa please ẹ jọ̀ọ́ please please please.